oògùn stroke tá mọ̀ sí rọpárọsẹ̀, also oògùn thyroid tá mọ̀ sí oògùn thyroid. Méjèèjì ni mo fẹ́ jẹ́ kó wà nínú ìdánilẹ́kọ̀ọ́ àárọ̀ yìí. Ẹni tó bá ní experience lórí stroke, àìsàn burúkú ni, ọlọ́mọ ayẹ kó yà sọ́dọ̀ wa. Bá mi gẹ́ẹ̀tì kànáfùrù, abèrè, garlic, ginger, ìyèrè, sọ gbogbo àwọn nǹkan wọ̀nyí dé lùbọ́ sọ di powder, kó lọ kó kúnná dáadáa, kó wá rọ sínú kíkan, ṣíbí kan láàárọ̀, ṣíbí kan lọ́sàn-án, ṣíbí kan lálẹ́. Kí ló fẹ́ fi lò? Omi ìgbín ni. Omi ìgbín ló máa fi lo omi ìgbín tí wọ́n fomi là. Oògùn thyroid, bá mi gẹ́ẹ̀tì èso àgbáàrín. Bẹ́ẹ̀ ni èso àgbáàrín thyroid tó máa mú yàn lọ́rùn báyìí. So èso àgbáàrín ẹjọ́ kó lọ pẹ̀lú iyọ̀, kó máa fomi tó lọ́wọ́rọ́, kó máa fi lò, kó máa la, kó máa momi tó lọ́wọ́rọ́ lé lórí. Fi fídíò yẹn lọ́jọ́ pé káwọn èèyàn jàǹfààní ẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ yìí. Nǹkan tó bá lágbára àbí tó bá ṣiṣẹ́ tán, nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn aláìní. Account number ní fún àwọn aláìní 0123214254. Account number fún àwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Thyroid Islamic Organization. Thyroid ó máa ń fa constipation, ó máa ń fa unnecessary sweating, ó ń ṣọmọdé, ó ń ṣàgbà, ó máa ń fa dry skin, ó máa ń fa unexpected weight gain. Ìyá dédé máa sanra sáàsì, ó ti yé ń sìn, a lot of things ló máa ń fa, ó ní ìbáṣepọ̀ pẹ̀lú hormone. So long kìíní ni ìdánilẹ́kọ̀ọ́ tó lágbára ni. So ẹ WhatsApp lórí +234 810 913 1425. A wà ní Òkè Ògùn Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì, Lagos, Ẹ̀pẹ́ expressway, Ìbẹ̀jú Lẹ́kì, Lagos. So after ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ la wà. A dẹ̀ ń ta black seed oil, black seed powder, virgin olive oil, mẹ́tẹ̀ẹ̀ta à ń tà tó ti wà perfect with rukia à ń tà. A dẹ̀ ní àwọn special powder tó jẹ́ halal powder, kì í ṣe oṣólẹ̀, kì í ṣe ìyọnu ayé, kì í ṣe ìmùlẹ̀ àgbà. Tọ́wọ́ ẹ bá ti àwọn powder yìí bí sínú láìta aláwọ̀ arógo ẹ̀ ló ń forí kókó alátakò ń jẹun lójú oorun, á dohun ìgbàgbé. Kì í ṣẹ̀bi àgbà òtọ́ anybody ẹni tó bá ń bẹ lọ́hùn kì í béèyàn. Halal powder ni tọ́pẹ́ tó bá ń lò ó bí sínú láìta alásọ́lé barrier máa wà láàrin wa àti evil world. Ẹ gẹ́ẹ̀tì memory booster lọ́dọ̀ wa, ẹ ti rí ìsọyè fọmọdé àti fọgbàlagbà ilé àmù tó ń gbàgbé nǹkan kódà kó jẹ́ pé lọ́wọ́ ayé nínú. Ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fún ẹni tó ní fibroid àbí tó ní blockage tube. Ẹ gẹ́ẹ̀tì miracle leaf ṣe wọ́tọ̀ 100 àti mọ́ Zemzem láfi preserve senna leaf tí à ń pè ní miracle leaf. Ikùn yẹn wú ni, ẹsẹ̀ yẹn wú ni, wọ́n tàyàn lọ́fà ni, ọfà tó ti pẹ́ lára ni, oríṣiríṣi nǹkan. Kódà tó bá tún bọ́ ilẹ̀ tó tún rọra bomi tó pọ̀ sí tó bọ́ ilẹ̀ tó fi ń ṣanra, purification ni ó máa ń lé ẹ̀mí òkùnkùn jìnnà ni. Ó lágbára púpọ̀ jọ ń jẹun lójú oorun níbalùkù, kò ṣe má nílé òun àti all in one yìí. Prevention ni, treatment ni, cure ni. Ẹ ti rí ó wà halal, gbogbo product wa ló wà halal, ló dẹ̀ gba lab kọjá, ló wà scientific approved. They are all powder made in India, packed in South Africa. Prevention ni, treatment ni, cure ni. Ikú nìkan ni méjèèjì ò lè wò. Ẹgbẹ́ ti transformer 1100 power fún weak erection, quick ejaculation, low sperm count. Àtúwọ́n láwọn special tá a máa ń ṣe fún ẹni tí wọ́n bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní vword àbóbìnrin tó yẹ pé ń wojú Ọlọ́run ọba fọmọ ètò ọmọ ó ní the guidance. A ní special package fún wọn. A ní special package fún ẹni tó yí ó ń forí kókó alátakò tó ń jẹun lójú, abẹ́ni tó ní diabetics. A ní special package fún wọn. Abẹ́ni táyé ń dà láàmú, tálíjọ̀nù ń dà láàmú. Ètò àwẹ̀ wà, ètò sàárà wà tó lẹ́jìtì, ètò àdúrà wà tó lẹ́jìtì. Àwọn halal powder wà láti lè kojú problem tó bá dájú kọ ẹ̀dá. So ta fi yanjú case ọ̀ǹtú ó fẹ́ ọ̀ǹtú ni tọ́rọ̀ bá gba ọ̀ǹtú àtúnwọ̀n fún ẹ torí ọ̀ǹtú is allowed in Islam tó bá ti jẹ́ pé tàdé àtúnfẹ́ fi hàn ó mọ́. So kò sí problem. Ẹ contact wa, a wà ní Òkè Ògùn Mádàgbáyún Ìbẹ̀jú Lẹ́kì Ẹ̀pẹ́ expressway, Lagos, after ẹlẹ́kọ̀ọ́ ibẹ̀ láwa. Ẹ WhatsApp lórí +234 810 913 1425. Ẹ gẹ́ẹ̀tì caterpillar obìnrin tó yẹ pé ó sọmúroro hormonal imbalance àbí ẹ̀dà sperm leakage ń da láàmú àbó ní infection tọkọ tí a fẹ́ fojú tó fẹ́ lóyún tó fẹ́ bímọ. Ẹ gẹ́ẹ̀tì caterpillar. Tọrọ yín bá tún wá gbà pé ká ṣe special fún yín, a máa add special pẹ̀lú ẹ̀. Ọkùnrin tí ó lè gbéná wọlé dáadáa, gẹ́ẹ̀tì caterpillar transformer àti miracle leaf wà lè máa perform dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀ bí sínú láìtàlá èké nínú ìpèníjà. A ẹ pè wá fún yín. Global Thyroid Islamic Organization Health and Spiritual Department under Sheikh Afagba International Limited. Àwọn òní fìtọ̀ fọ̀gbẹ́, àwọn òdẹ̀ ní gbé ìrújú, adé attend this anybody. Àwọn èèyàn dẹ̀ ń lo àwọn product wa, wọ́n ń dúpẹ́ fọ́lọ́run. Share program yìí káwọn èèyàn jàǹfààní ẹ̀ torí pé kí ni inna li zata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Má sàlámù wa ilal liqa'i.